yìí o ọ̀dẹ̀ òdùn bíi ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣèyí Mákindé ti pàṣẹ o. Ṣèyí Mákindé ti pàṣẹ fún àwọn Hausa àti Fúlàní tí wọ́n ń kógun ja ilẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá. Àtogun Hausa àtogun Fúlàní gbogbo ẹ̀ ló ń ja ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo wọn ni wọ́n ń kógun ja ilẹ̀ Yorùbá. Wọ́n rí ilẹ̀ Yorùbá fi gidi. Ta ló lè dánrú gbogbo eléyìí tí wọ́n ń dánwò yìí? Ọmọ Yorùbá wo ló lè lọ dán irú rẹ̀ wò ní òkè ọya? Wọ́n Yorùbá bọ̀ wọ́n ní ojú tó bá rọ̀ òun ni rorẹ́ ń so. Òun ni rorẹ́ máa ń sọ. Òun ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ojú tó bá rọ̀ ni rorẹ́ ń sọ. Gbogbo wọn ti rí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni. Wọ́n rí wa bẹ́ẹ̀. Wọ́n ń ṣe bó ṣe wù wọ́n. Tí kò bá ṣe bẹ́ẹ̀ ni ṣé Fúlàní àti Hausa wọ́n á máa ṣe báyìí ṣòro bí agbọ́n nílẹ̀ Yorùbá? Àwọn ọba wà ń bẹ Olúbàdàn wọ́n ní wọ́n ṣèpàdé pẹ̀lú yín ẹgbọ́n ṣé lóòótọ́ ni? Ọ̀gá àwọn Miyetti Allah wọ́n ní fámìlì ni àwọn àti Yorùbá tó wà lọ́yọ̀ọ́. Wọ́n ní we are family àwọn máa settle amicably. Ọmọ tí wọ́n ti wá pankọ́ onímárúwá tí wọ́n ti pa tí wọ́n ṣá ṣákaṣáká àtọmọ tó lọ ra indomie tí wọ́n pa ń kọ́ o ìyẹn ti lọ nìyẹn àbí -1 ni. Níbi tí a bá dé Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa ká sun àsùnpìyè. Ẹ jẹ́ ká ronú ara wa ká jí lójú oorun wa kí a má sun àsùnpìyè. Kí a má sun àsùnpìyè kí a má sun àsùnfalala níbi tá a bá dé yìí. Níbi tá a bá dé yìí ká jí gbogbo ọ̀dọ́ inú ìlú látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lẹ́ni ní ọjọ́ Ìbàdàn níbi tá a ti rí fọ́nrán níbi tí àwọn Hausa àti Fúlàní gbogbo wọn kankan náà ni wọ́n ṣe rí pé tá a bá dé kò sí yàtọ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Hausa yàtọ̀ sí Fúlàní ó dáa Hausa yàtọ̀ sí Fúlàní ṣùgbọ́n kí ló lè fún Hausa láǹfààní láti máa gbé ìbọn rìn? Pọ́ńpà ni wọ́n yọ ti ọmọ Yorùbá àbí ṣé pọ́ǹpì nàbí pọ́ńpà? Ẹjọ́ bàbá mi Ọláwálé ṣé pọ́ǹpì ni? Ok pọ́ǹpì machine ó dáa. Òun ni wọ́n yọ jáde nínú ìlú kì í ṣe àwọn tó ti wà nínú igbó. So àwọn tó ń gbé pẹ̀lú yín tẹ́ ẹ jọ ń kọ́ mọ́ ń lùbọ́ tẹ́ ẹ ń talẹ̀ fún tẹ́ ẹ ra màálù lọ́wọ́ wọn tẹ́ ẹ jọ ń ṣòwò káràkátà wọ́n ń gbé pọ́ǹpì machine sínú ilé fún yín. Wọn ò gbé sínú ilé torí agbésùmọ̀mí ò torí ọmọ Yorùbá ni wọ́n torí kó sọ́wọ́ àti dágà àtọ̀bẹ àtàké gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn. Tẹ́ ẹ bá tú inú ìsọ̀ wọn ẹ lọ sí Akínyẹ̀lé mákẹ́tì. Àwọn bàbá tí wọ́n ń ṣe alápatà ń bẹ̀ tó ń pa ẹran tà wọ́n ti ké gbàjarè ní ọdún tó kọjá wípé àwọn ò rí mú mí nínú ọjà Akínyẹ̀lé mọ́. Àwọn Hausa tó wà ń bẹ̀ táwọn jọ ń ta ẹran wọ́n ti gbàsọ̀ mọ́ àwọn lọ́wọ́ táwọn bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa fa ọ̀bẹ yọ. Òun ló ṣẹlẹ̀ lẹ́ni yẹn. Hausa wọn ráyè àwa Yorùbá là ń rojọ́. Hausa kò sí kan tó kan Hausa pẹ̀lú orí ẹ̀fọ́ orí ẹ̀yà ẹ wá ń búra yín bàbá ẹ ìyá ẹ kò kàn wọ́n máa yọ jáde lójú ẹsẹ̀ ni wọ́n máa fà yọ ni wọ́n máa ń rìn ti dágà tọ̀bẹ tàdátà ké ni. Ṣùgbọ́n àwa Yorùbá ń kọ́ à ń dúró de order. À ń dúró de order. Ṣèyí Mákindé ti wá pàṣẹ fún wọn o. Gbogbo àwọn tí wọ́n ní wọ́n wà lókè òbíà òkìtì ọ̀gàn gbogbo orí àpáta tí wọ́n ní wọ́n wà yẹn wọ́n ní kí gbogbo wọn pátá àwọn ò fẹ́ rí ẹyọ ẹnìkan bẹ̀ mọ́ kí gbogbo wọn kọ́ kúrò ń bẹ̀. Ó yẹ ẹ ti ná bọ inú ahéré wọn gan ni. Torí tó bá jẹ́ pé àwọn ni láti àná mọ́jú èní yẹn rẹ́rẹ́ máa ti rún. Ṣùgbọ́n àwa Yorùbá à ń dúró dọba à ń dúró di ìjòyè là ń dúró dè à ń dúró dọba gan. Aláàfin ò tí ì sọ̀rọ̀ Olúbàdàn náà ò dẹ̀ tí ì pàṣẹ. Ṣèyí Mákindé ti wá pàṣẹ báyìí o pé gbogbo àwọn tó wà lórí òkè yẹn wọ́n ní orí òkè kan tó náwó sí nínú fídíò yẹn á fi hàn wá. Wọ́n ní gbogbo ibẹ̀ ni àwọn oníbólà ibẹ̀ ni wọ́n jókòó sí. Ṣé rí pé sísítẹ́ẹ̀mù inú ìlú yẹn ò dáa? Báwo ni àjèjì wọ́n kàn mú ilẹ̀ wọ́n dẹ̀ dá orí àpáta mú
wọ́n dẹ̀ kọ́ ahéré síbẹ̀ wọ́n dẹ̀ gbé bẹ̀ wọ́n dẹ̀ ń kó oríṣiríṣi jàkárìọ̀ síbẹ̀ oríṣiríṣi nǹkan ìjà olóró ló wà ń bẹ̀ wọ́n bí ẹ̀dá nínú ìlú tí mo wà ẹ̀ kò dánrú ẹ̀ wò tó bá tẹ̀ tí àwọn kan wà tó yẹ pé dúdú náà ni wọ́n tó hàn rówó gbalé tó bá ti rí wọn ní méjì mẹ́ta ẹyọ kan tí wọ́n sun bí lẹ́ni ẹnìkan ló wà ń bẹ̀ wọ́n ti rí pé ẹnìkejì títí lọ bá ó sun bẹ̀ tó bá máa di ọ̀la ọlọ́pàá máa wá dismantle ó máa dismantle gbogbo ibi tí wọ́n wà ní tó máa lé wọn dànù tí wọ́n á kó wọn wọ́n máa kó wọn báyìí ni wọ́n máa wá páàkì mọ́tò tiwọn tí wọ́n máa kó gbogbo wọn lọ ni wọn ò fààyè ẹ̀ lẹ̀ wọ́n tó bá fẹ́ gbé inú ìlú lọ gbalé kó dẹ̀ ní identity tó o bá ti ní identity wọ́n máa palẹ̀ ẹ mọ́ kúrò láàrin ìlú wọn ò ní rí ẹ mọ́ tèfètèfè wọ́n á rù ẹ lọ ara àwọn ìlú tí wọ́n mójútó ètò ààbò nìyẹn láìsí yẹn kò lè sí ètò ààbò wọ́n kọ̀ wá láti nọ́ọ̀tì wọ́n kó ẹrù wá wọ́n kó machine wá wọ́n kó oríṣiríṣi nǹkan míì mọ́ wọ́n dẹ̀ jòkó sáàrin ìlú wọ́n dẹ̀ máa gbé bẹ̀ ọba á dẹ̀ wà nínú ìlú ìjòyè wà nínú ìlú gómìnà á wà nínú ìlú wọ́n máa wá dá oríṣiríṣi wọ́n máa fa oríṣiríṣi wàhálà máa jí àwọn èèyàn gbé máa gé àwọn èèyàn lórí àwọn tẹni ó wà lórí òkìtì ọgàn yẹn báwo ni wọn ò ṣe ní kúrò ń bẹ̀ wá sáàrin ìgboro wá ṣiṣẹ́ burúkú wọ́n ti padà síbẹ̀ ṣé a rí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní agbára nílẹ̀ Yorùbá ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ wọn ò lè lọ dọ́rọ̀ ẹ̀wò nílẹ̀ Ìgbò ò lè sọ fún yín pé àwọn ń dúró de ọ́dà ọba àbí àwọn ń dúró de ọ́dà ìjòyè kankan kí wọ́n tó kùtù ọwọ́ wọn ilẹ̀ Yorùbá yìí ni wọ́n ti rí wa fí sínétọ̀ kan ti wá sọ̀rọ̀ Yusuf Gandhi ó ní ẹnikẹ́ni tí wọ́n bá ti bà nínú wọn ní kí wọ́n pàdánù máa play fídíò yẹn fún wa ó ní agbésùmọ̀mí kí agbésùmọ̀mí bandit ní ìbàjẹ́ Fúlàní ìbàjẹ́ Hausa anybody tí wọ́n bá ti mú ó ní pípa ní kí wọ́n pa ó ń sọ fún ìjọba ní pé ṣe lẹ kọ́ sílẹ̀ tẹ́lẹ̀ o kí wọ́n lọ parẹ́ nínú house ló ti ń sọ nínú house ló ti ń sọ National Assembly wípé ẹ̀ ń rehabilitate wọn ẹ̀ ń reintegrate wọn yẹn ó ní kí wọ́n fa ìwé yẹn ya kí wọ́n má dánrú ẹ̀wò mọ́ láṣà ẹ bẹ̀rẹ̀ sí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdájọ́ gidi fún wọn wọn ò lè dínkù wọn á máa pọ̀ sí ni kò sí orílẹ̀-èdè tí wọ́n sọ pé wọ́n ti ń rehabilitate ọ̀daràn ẹ wá wò wọ́n báyìí ẹni tí wọ́n ló gbé pumping machine sọ́wọ́ wọn ló wọ jàlámíà wọ́n ló wọ aṣọ ológun ó ṣe kinní kan wọ́n describe ẹ̀ ti mọ̀ wípé àwọn agbésùnmọ̀mí tó ń gbé láàrin ìlú nìyẹn wọ́n dẹ̀ wá gbalé lọ́wọ́ yín wọ́n ń gbé pẹ̀ mo sọ fún wa wípé àwọn tó ń gbé láàrin ìlú yẹn sẹ́ wọ́n lè ju ẹni tó wà nínú igbó lọ torí ẹni tó wà nínú ìlú ẹjọ́ ń jẹ ẹjọ́ mu orí ẹ̀ ń gbà tó ń lọ bí iṣẹ́ orí ẹ̀ ń gbà tó ń wọlé ó mọ mọ̀lẹ́bí ẹ ó mọ iye ọmọ tó bí ó mọ irúṣẹ́ tó ń ṣe ó mọ bí owó ṣe wà lọ́wọ́ ẹ sí ẹ̀dẹ̀jọ́ ń gbé láàrin ìlú àwọn wọ̀nyẹn gọ́gọ́gọ́ ní ọ̀daràn gidi tó jẹ́ pé tí wọ́n gọ́ ju ti àwọn tó wà nínú igbó lọ àwọn náà dẹ̀ ni wọ́n lọ ń ṣe àlàmí fáwọn tó wà nínú igbó ṣùgbọ́n tá a bá ń sọ mala wẹ́dọ̀nù ẹ lọ jòkó tì wọ́n ẹ lẹ́ mu tíì ẹ mu indomie ẹ ń jẹ indomie ẹ ń jẹ góró lọ́dọ̀ Haúsá àbí lọ́dọ̀ Fúlàní látìgbà tó ti sí ètò ààbò tàbí tí wọ́n tẹ̀ ti kó àwọn ọmọ lọ́yọ̀ọ́ kò yẹ kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ rárá nínú ọjà gan kò yẹ kẹ́ ẹ máa bá wọn ra nǹkan kan ẹ korò ojú sí wọn èyí tó bá rí ọjà tá a gba ibi tó ti wá lọ ṣùgbọ́n wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń tà lórí ilẹ̀ wa wọ́n ń tajà ju àwa tí a nílẹ̀ gan àwọn náà ló ń rà lọ́wọ́ wọn ṣèbí Yorùbá náà ni Yorùbá gan gbà kó fi ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ kó lọ rajà lọ́wọ́ Haúsá the same thing kan náà la jọ ń ta o ṣe rí pé tá a bá yí ìwà wa padà kí àwa gan ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ọkọ gẹ́gẹ́ bí ẹni tó nílẹ̀ ó dìgbà tá a bá ríra wa wípé àwa la nílẹ̀ ká tó lè bọ́ nínú gbogbo wàhálà yìí bí bẹ́ẹ̀ kọ́ àfi kí Elédùmarè kókó gbà Elédùmarè ti gbà wá ọwà ló kù sí ẹ̀yin yẹn ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa pín ètò yọ bá mi Túndé mo kí yín ẹ káàbọ̀ o bàbá mi Ọláwálé ẹ káàbọ̀ o Ṣèyí Mákindé ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn Ṣèyí Mákindé iṣẹ́ yìí bring back our children ibo lẹ́jọ́ dín sí o ogun Haúsá ogun Fúlàní tó le kokoko nílẹ̀ Ọ̀yọ́ yìí ibo lẹ́jọ́ tọwọ́ bọ̀ o àdéhùn wo lẹ́jọ́ tọwọ́ bọ̀ tó fi le tó eléyìí o lórí à ń jẹ pẹ̀sìdó àbí à ń jẹ pẹ́sídẹ́ǹtì ẹgbẹ́ gbogbo ilẹ̀ ti gbé ta fún wọn tó tí kò bá ṣe bẹ́ẹ̀ ni ṣe rí Haúsá tó sọ̀rọ̀ yìí
ara àwọn aṣojú Hausa tó wà lọ́yọ̀ọ́ àwọn Miyetti Allah wọ́n tẹ̀ lọ bá a nílé tẹ́ bá rí odidi palace tó kọ́ sí Ìbàdàn ń bẹ̀ yẹn mo sọ nínú fọ́nrán tí mo ṣe lọ́sàn-án wípé ẹ̀yin náà lẹ́ ń talẹ̀ fún wọn ẹ bá dẹ̀ dé ọ̀dọ̀ wọn ẹ̀ lè rí lẹ́ra Ìgbò kì í talẹ̀ fún àjèjì àwa yìí náà ni irú ọ̀gá Miyetti Allah yẹn báyìí Ọlọ́run ló mọye acres of land tó máa ti rà nílẹ̀ Ọ̀yọ́ ń bẹ̀ yẹn Ọlọ́run ló mọye acres of land tí wọ́n á ti ta fún àjèjì ní o ṣùgbọ́n ó sọ nínú fọ́nrán yìí ó ní fámìlì làwọn àti Yorùbá ó ní kò lè sí jà bí ó bá tẹ̀ wà gan ó láwọn á sọ wọn á jọ sọ ní tòbí ìnù bí àwọn àti parí ẹ̀ ó ní àwọn tó wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yẹn ó ní kò sí wàhálà kò sí wàhálà náà ló sọ yẹn ṣèbó máa lọ bá àwọn ọba á lọ bá ìjòyè má jọ ṣe pàdé ṣùgbọ́n ará ìlú ló ń jẹ ìyà ẹ̀ ẹ jẹ́ kí a ṣáná wọlé jẹ́ ká ṣáná sí kẹ́ bá wa gbọ́rọ̀ kẹ́ ẹ fi mọ̀ wípé wọ́n rí wa fi gidi wọ́n ní àwọn àti Yorùbá o wọ́n ní fámìlì làwọn àwọn èèyàn ń pa yín wọ́n dẹ̀ ti sọ wípé fámìlì lẹ́jọ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ọ̀gá àwọn Miyetti Allah ọ̀gá àwọn Hausa. It's going to happen at Ojo this morning. Excellency, these people who call us together with the chairman of the Makinde local government. We are all here for them. And I spoke to us that what is happening, the government are not happy with what we do. Together with the chairman of the Makinde local government. We are all here for them with the security agency. And I spoke to us that what is happening in their government are not happy with what they did. And they give us direction, they give the chairman direction, all those places, all those Bala people to move to the 7 days. Anybody who has that land is saying it's drafted, let him show it. Particular that land is belong to him. That's what the excellency give direction to the chairman. ṣé ẹgbọ́n kan tó sọ láàrin ibẹ̀ yẹn wípé nǹkan tí Seyi Makinde sọ pé òun fẹ́ nìyẹn pé ibi tí wọ́n ní àwọn oníbólà àwọn Hausa ń jòkó sí yẹn pé wọ́n fún wọn láti ẹnu èní lọ fún 7 days wípé wọn ò fẹ́ rí ẹnì kankan ń bẹ̀ mọ́ kí wọ́n kúrò ń bẹ̀ wọn ò fẹ́ rí wọn mọ́ ẹ máa gbọ́ dáadáa. Ọjọ́ ẹ̀yin tẹ́ bá mọ ibẹ̀ ní agbègbè Ọjọ́. Excellency, the people who call us together with the chairman of the Makinde local government. We are all here to with the security agency. And I spoke to us that what is happening in their government are not happy with what they did. And we give us direction, we give the chairman direction, all those places, all those Bala people to move to the 7 days. Anybody who has that land is saying it's drunk, let him show it. Particular that land is belong to him. That's what the excellency give direction to the chairman. And we want that place to be clear with the 7 days. If anything happens, let him put it there. We in the northern part, if anything happens to us, we will delete it. But the problem of this year, if something happens to their person here, they will not come and find what is happening. They will just mobilizing people where they Sango, where they money, where they will call the area boys. What is just good. So that's what happened. So maybe the people where they are, I don't know the entity of that Ojo. Some are going from other area, not the entity of Ojo. I mean the other water. So that's what happened. The other one. I said that what happened at Ojo. That wasn't. Thank you. And probably when they have a route here, you understand. Is there any English between Yoruba and Hausa? No, that's nothing. We have a union. We have a lawyer. We sign a formal letter. Anything happens between Hausa, we report it. They report it to Hausa. If anything happens to Yoruba, we report it to Yoruba. And we have signed. The letter is there. We pass it to City. We pass it to the government here. The document are there. So we in the Hausa and the Yoruba are the same family.
fine, we don't do anything. So they're confirming to us that this has to be there. They are not ending up that area. They are from another. Ṣebẹ́gbọ́, ó ní peace has been restored. Wọ́n pa ọmọ ọlọ́mọ tó lọ ń ra Indomie. Ṣé ń gbọ́kàn tí aṣojú wọn sọ? Ó ní peace has been restored. No problem. Wọ́n pa Hausa Yorùbá ni wọ́n pa o ní ilẹ̀ Yorùbá o. Ó ní peace has been restored. Ṣé ń gbọ́? Ó ní we are Yorùbá, we are family. Ẹ̀yin àta ni family. Níbo la ti jọ tán? Ẹ jọ̀ọ́, ṣe rí pé wàhálà gidi leléyìí báyìí. Ara kan tá à ń sọ nìyẹn, níbo la ti jọjọ tán? Níbo? Wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní àlà. Àjọ tán bí kọ̀ọ̀kan ẹ gbalẹ̀ yín lọ. Ẹ jẹ́ kí a gbọ́ àlàyé nǹkan tó ṣẹlẹ̀ lénìí. Okay, so you are saying that he came to collect money from POS? Yeah. So the money was, the network was bad. So he has already collected the money and he got the money to the person he wanted to give it. So he was not telling them that he can't run, that this is my manual here, and this is the key to my manual, this is my phone, this is my phone, I have everything. That I'm not running, but they didn't listen to him. They started beating him, stabbing him until death. The guy has died in just they didn't even rush him to the hospital. They went and dumped him somewhere else before people rushed him down to hospital. After rushing him down to hospital, before getting to hospital, the guy has died. this money. So when the phone was now, you can't get that. When people came down, that's why. To know what is really going on. The next thing, we just see those guys from other sides. They just rush down there and started fighting. Before we know, there is a man. He called himself a policeman or maybe a soldier. He was AK-47. Everybody was scaring him. He was Jalabia. So everybody was scaring because of the gun. So he wasn't beating. He was in between Yoruba and Hausa. So he now went to those Hausa that they should change the guy away. Immediately, the man called general among those Hausa. They ripped out the gun and started shooting. Yes, and started shooting. On the same shooting, he has killed a young boy that went to buy him gun. The guy has died. And when he was shooting, a lot of people were in hospital now. What do you want? What do you want? We want justice. We don't want them to do it. Even me myself, see what they do. I wanted to use for Hausa. What do you talking about? That plane is out of bandits. They are correct planes. They are looking at what I do. This is their financial power. This plane is the very best school of science. That is where they are sending to us. But the non-Nigerian military cannot get there. Get that place down. But we are only there to get that place down today. Otherwise, we are not staying. We are not. Nigerian soldiers are carrying the gun. They arrested the guy that without gun. And they didn't collect the gun from him. So I got that place. Tí ó bá sọ̀rọ̀ tán ní ìsìn orúkọ rẹ̀ ní Azeez Ọlámẹ́kọ̀sí, nǹkan tó sì gba igbákejì gómìnà sọ ni pé kí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Yorùbá tó wà ní ọjọ́ wọn bínú ká pa láṣẹ kí gbogbo àwọn bọ́dà tó wà ní òkè yẹn tó kú ọ̀bẹ tí kókó di alẹ́ títí wọ́n fi máa wá ìpẹ̀tù sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́.
scared. We don't want them in the city again. This is city. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí olórí ọ̀dọ́ ní agbègbè ọjọ́ náà dẹ̀ ti bá wa sọ̀rọ̀ wípé nǹkan táwọn ń tẹnu mọ́ ni wípé bí àwọn Haúsá yẹn ṣe máa ń ṣe ní ọjọ́ ní ibi táwa yìí wípé ó ti pọ̀ jù wípé kí wọ́n láti jẹ́ kí àlàáfíà kó ṣẹlẹ̀ ní agbègbè ọjọ́ kí wọ́n kó àwọn Haúsá yẹn kúrò ní orí òkè tí àwọn ò lọ kan. Lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí a tún gbọ́ ni pé àwọn ọkọ̀ ti lọ sí agbègbè Akínyẹlé tí wọ́n tún ti ń jà lọ́wọ́lọ́wọ́ ní agbègbè Akínyẹlé ọjọ́ làwà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ìjà míì tún ti ń ṣẹlẹ̀ ní agbègbè Akínyẹlé lọ́wọ́lọ́wọ́ báyìí. Abubakar wetin? Abubakar Usman. Abubakar come dey face me for my local government. How much na belle for woman na kidnap? How much? How much na belle for woman? 1 million. You are 1 million now. Where the government na? Where the government? So they allow you to stay. Where they get that car? Where na you dey use? Alhaji dey say na Abuja dey go cut. ṣé ẹ bá wa gbọ́ Abubakar wetin? Fúlàní tí ọwọ́ bà ní Delta State lẹ́ ń wò yìí àrísìn nìyẹn ìbẹ́tìrí à ń bọ̀ lórí ẹ̀ ẹgbọ́n nǹkan tí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ọjọ́ tó sọ wọ́n ní kí wọ́n kó wọn kúrò ń bẹ̀ yẹn kí wọ́n kó lọ sí askẹ́ẹ̀tì Ìbàdàn ẹjọ́ ṣé askẹ́ẹ̀tì Ìbàdàn ní kí wọ́n kó wọn lọ yẹn àwọn èèyàn kan ló ń gbé bẹ̀ pé city níbí city ní Ìbàdàn city lọ́jọ́ kí wọ́n kó wọn lọ sí ẹnu bodè Ìbàdàn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn mi ò gbà wọlé kí wọ́n kúrò kí wọ́n padà sí ìlú wọn ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn ni àwọn environmental operation tí wọ́n gbé lẹ́kọ̀ọ́ mo sọ nígbà tí mo rí fọ́nrán yẹn ní àná ni mo ṣe wípé irú ìgbésẹ̀ yìí ló yẹ kí gbogbo gọ́vnà ìpínlẹ̀ Yorùbá àbí ilẹ̀ Yorùbá kí wọ́n gbé gbogbo àwọn oníbólà gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígarawa dìbàsíà gbogbo àwọn tẹ́ni wọ́n wà lórí òkè ń bẹ̀ yẹn tí wọ́n ò gbalé wọ́n kọ̀ wá ń bẹ̀ yẹn ni gbogbo wọn pátá ló yẹ kí ẹrù àtàwọn oníbẹ́gàs àtàwọn tó ń tọrọ bára àwọn alágbe gbogbo àwọn Haúsá yẹn pátá ẹrù wọn sínú ọkọ̀ kẹlọ já wọn kalẹ̀ sí Gombe sí Kaduna sí gbogbo ìlú tí wọ́n ti wá ṣe rí ìdí tá a fi ń sọ wípé gbígbé pẹ̀lú àwọn ará bí wọ̀nyí níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé níwọ̀n Nàìjíríà yìí ṣe rí kan tó ṣẹlẹ̀ yìí bó ṣe máa ṣẹlẹ̀ lọ nìyẹn kì í ṣe pé torí wọ́n ti ríra wọn ní ìrí wípé àwọn ló nílùú wọn ò bẹ̀rù Yorùbá tó bá ní ẹ̀yàwó ni wọ́n rí fíjù ẹ̀yà Yorùbá ni wọ́n rí fíjù ṣẹ́rí ilé tí wọ́n ṣe yẹn wọn ò lè lọ dọ́rú ẹ̀ wò nílẹ̀ Ìgbò wọn ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wọ́n á ṣe wọ́n á ti ṣe jẹ ṣebí ẹgbọ́n kan tí àwọn tó ti jẹ́ ọmọ nílùú àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Ìbàdàn wọ́n ní kí wọ́n kó wọn lọ sí askẹ́ẹ̀tì nígbà tó bá ṣe pé askẹ́ẹ̀tì yẹn jẹ́ gẹ́gẹ́ bí Kaduna ṣebí ní tìsẹ́mi ilẹ̀ Ìbàdàn yẹn ni a ní àwọn èèyàn wọn ò kì í ṣe ẹ̀yà àwọn eléyìí wọn ò kì í ṣe ẹ̀yà tó yẹ kéèyàn jọ máa gbé papọ̀ ẹ̀yin náà ẹ wo ibi tí wọ́n pàgọ́ sí yẹn wọ́n kọ̀ mú ahéré wọn yẹn wọ́n ṣe tẹ̀léra wọ́n dẹ̀ wà ń bẹ̀ ṣakaṣaka wọ́n fi bò wọ́n náà wọ́n fi kọ́ ahéré wọ́n dẹ̀ ń gbé bẹ̀ kò sí orílẹ̀-èdè tẹ́fẹ́ dé tírú eléyìí ti lè ṣẹlẹ̀ ẹ kọ̀ bá àwọn èèyàn wá tò sí ẹ̀bá títì bẹ́ẹ̀ yẹn wọ́n ń torí pé àwọn ń tajà torí pé àwọn ń ṣa ìdọ̀tí wọ́n tò síbẹ̀ àti gbogbo garawa oríṣiríṣi irin ẹ wo irin tí arákùnrin yẹn mú sọ́wọ́ pé wọ́n fẹ́ làbò ń
pé wọ́n fẹ́ là mọ́ òun lórí ó ló bá òun láyà ṣe rí pé àwọn eléyìí bíi pípa ni ọ̀rọ̀ wọn ò kì í fẹ́ àlàáfíà ibi tí àlàáfíà bá ti wà gan wọ́n máa wá wípé ibẹ̀ àwọn gbọ́dọ̀ dàrú ni wọn ò fẹ́ àlàáfíà wọn ò bí wọn fún àlàáfíà so kí wá ni àwa dá ń fẹ́ àlàáfíà nínú ìlú wa kí la wá fẹ́ máa wá gbé papọ̀ pẹ̀lú àwọn tó fẹ́ àlàáfíà fún wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àṣẹ tẹ́ ẹ pa wípé ibi tí wọ́n wà yẹn ẹ ò fẹ́ rí anybody ń bẹ̀ látẹnu èní lọ fún the 7 days ni wọ́n fún wọn kí wọ́n palẹ̀ ẹrù wọn mọ́ ẹ má kọ̀ sọ lẹ́nu lásán we need action la nílò tẹ́ ẹ bá wọlé ní ọ̀la ẹ kó gbogbo bó jẹ́ àwọn agro ranger ni bó jẹ́ àwọn àmọ̀tẹ́kùn ni gbogbo ẹlẹ́ṣọ́ ààbò ẹ kó tiwọn kí wọ́n bẹ́ná sí gbogbo nǹkan tí wọ́n kó jọ yẹn kí wọ́n bẹ́ná sí ẹ ti bọ ahéré wọn kí wọ́n gba ibi tó ti wá lọ tó bá jẹ́ ní nọ́ọ̀tì ṣé lè lo ìṣẹ̀lẹ̀ ńbẹ̀ ni mo béèrè ní o ọmọ Yorùbá ò lóye lọ dánrú eléyìí wò ní nọ́ọ̀tì wọn bí ọmọ Yorùbá náà dà bẹ́ẹ̀ wọ́n ti fi dágà wọ́n ti fi ya pátánì sí lára ní ilẹ̀ Yorùbá so báwo làwọn èèyàn á ṣe máa tajà olóhùn tajà wọ́n dẹ̀ ń jòkó pẹ̀lú ìbọn ni wọ́n ti rí ìbọn àtọ̀bẹ́ so ṣé ẹni tó bá ń fẹ́ àlàáfíà tó fẹ́ gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú yín ṣé á máa tajà ó ń ta tòmátò ó dẹ̀ ní ìbọn tira àtọ̀bẹ́ àwọn tó wà ní Akínyẹlé náà ṣèbẹ́ gbọ́ wọ́n ní wàhálà títí ń ṣẹlẹ̀ ní Akínyẹlé nínú fọ́nrán yẹn ni wọ́n ti sọ wọ́n níbi táwọn wà ní ọjọ́ ìyá wọ́n ti ń gbọ́ ìròyìn pé wọ́n ti ya lọ sí Akínyẹlé ó ṣe pé Akínyẹlé yẹn wọ́n ti sọ bẹ̀ di kọ́sítọ́mà wọn ìjà ni àwọn bàbá oníbàbá tí wọ́n ti wà ń bẹ̀ over 40 years tí wọ́n ń tẹran wọn jẹ́jẹ́ wọn mọ́ Ìbàdàn àwọn Haúsá ìwọ̀n ò jẹ́ kí wọ́n gbádùn wọ́n gba ìsọ̀mọ́ wọn lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ṣe rí pé ẹ̀yin olóṣèlú wọ̀nyí ẹ ti kógun wọlẹ̀ Yorùbá torí ẹ̀yin ni Ṣèyí Mákindé àdéhùn wo ló wà láàrin ẹ̀yin àtàwọn Miyetti Allah àdéhùn wo ló wà láàrin ẹ̀yin àtàwọn Haúsá Fúlàní wọ̀nyí àdéhùn wo ló wà láàrin yín níbo lẹjọ tọwọ́ bọ̀ nítorí ìbò ẹ̀jẹ̀ ń bàlú jẹ́ ẹ̀yin lẹ fún wọn láyé jẹ ẹ̀yin lẹ fàyè gbà wọ́n ṣe bẹ́ẹ̀ gbọ́kàn tí yẹn máa sọ ó ní we are Yorùbá we are family kakúlù fẹ́nu yẹn tó fi sọ bẹ́ẹ̀ family líbo bó láti jọ tán bó la gbà mọ́ra rí ìṣe wa ò bára wa mú ọmọ Yorùbá jẹ́jẹ́ wa là ń lọ́mọlúwàbí ni wá òun náà ló fa gbogbo ẹrẹ̀ tí wọ́n fi rẹ́ wa lára wọ̀nyí torí Yorùbá wọn ní Yorùbá kì í tètè ń bínú Yorùbá kì í tètè ń jà wọ́n dẹ̀ ń bá wa jà wọ́n dẹ̀ ń kógun wọ̀lú wa dẹ̀ dákẹ́ wípé Yorùbá kì í tètè ń bínú ọjọ́ òla a fẹ́ bínú ọjọ́ òla a fẹ́ jà àwọn èèyàn ń bá wa jà à ń sọ wípé Yorùbá kì í tètè ń jà ṣé kí wọ́n para ìlú tán ni POS no POS ẹjọ́ kí nìkan tó le ju pé òkè o mo fún ẹ lówó o mo ti fún ẹ lówó ó ní kò fún un àwọn oníkẹ̀kẹ́ márúwá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní wọ́n ti fún ní kọ́kọ́rọ́ ọkọ̀ wọ́n ti fún ní kọ́kọ́rọ́ ọkọ̀ kó fi confam wípé òkè o tó bá tẹ̀ wájú pé owó tó lè ta fẹ́ ṣe POS o kò wọlé o aṣáà ti fún ẹ ní kọ́kọ́rọ́ ọkọ̀ tó bá ti wá confam ẹ̀ àá gba kọ́kọ́rọ́ ọkọ̀ wa kí wọ́n máa yẹ́yìn padà báyìí wọ́n ní wọ́n gbáyà wọn ni wọ́n dẹ̀ yọ ọ̀bẹ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gún wọn ibi tí ilẹ̀ Yorùbá ibi tí àgọ̀dé nìyẹn wọ́n ń gún wọn kò ní nílẹ̀ nǹkan tó máa assist kó tó di pé wọ́n gún ẹnìyẹn pa ò ní rẹ́ ní bọ́ọ̀dì tó máa súnmọ́ tí wọ́n fi gún pa ìgbà tó ti máa di àárọ̀ yìí ẹni ẹlẹ́ni ọmọ ọlọ́mọ tó lọ ra indomie wọ́n ti ṣe móhùn náà tí wọ́n gún pa nìyẹn ṣe bẹ́ẹ̀ ti rí tẹ́ ẹ bá gbọ́ àlàyé tí wọ́n ṣe nu fọ́nrán yẹn wípé ẹnìkan wọ jàlábíà ó gbé pumping machine sọ́wọ́ ẹ̀ẹ́dùn mọ̀ wípé ẹnìyẹn ara àwọn boko repentant ni ó ṣe ní kí wọ́n ṣèèsì ọmọ Yorùbá ta ló ń bá ọmọ Yorùbá jà ṣe bí Yorùbá ló wà lórí ilẹ̀ ṣe bí àwọn tó wà lórí òkìtì ọ̀gàn yẹn ló yẹ kẹ́ ṣèèsì àwọn ló yẹ kẹ́ lé kẹ́ fìbọn lé torí pé ó mọ̀ wípé àwọn yẹn ní ìbọn sọ́wọ́ Yorùbá ò ní ìbọn sọ́wọ́ ó ní kí wọ́n lé Yorùbá ni wọ́n wá lé fún àwọn Haúsá ní ilẹ̀ Yorùbá o so ibo ni wọ́n fẹ́ wá lé Yorùbá lọ àyè wá gbà wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣoríṣiríṣi ṣe rí pé àwọn kinní burúkú wọ̀nyí wọ́n ti gbalé wọ́n ti gba ọ̀nà báyìí
Aláàfin Ọ̀yọ́ níbo lẹ wà? Olúbàdàn eléyìí ẹrẹ̀ tí wọ́n ń kó wọ ilẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Ìbàdàn láti ọjọ́ yìí ó ti wá lágbára báyìí o àti kẹran mérò o. Ṣé ẹ mọyé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ léraléra nínú ọdún tá a wà yìí ní Ìbàdàn, the same Ìbàdàn yẹn ni o. Kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́? Ẹ ti fi ẹ̀sìn ẹ ti fi bàlújẹ́, ẹ gbà wọ́n wọlé, ẹ fà wọ́n mọ́ra torí ẹ̀sìn, ẹ sọ wọ́n di ọmọ ìyá yín nítorí ẹ̀sìn, ẹ sọ wọ́n di ẹ̀gbọ́n yín àbúrò yín nítorí ẹ̀sìn. Ẹ wo nǹkan tí ẹ fi ẹ̀sìn tí ẹ fi fà nílẹ̀ Ọ̀yọ́. Ẹ obi tí ẹ bá ilẹ̀ Yorùbá jẹ́jẹ́. Ẹ mọ̀ wípé ibẹ̀ ló ti wá ni nítorí ẹ̀sìn. Àwọn kan ló lọ gbé Gúnmi wá. Èrè Gúnmi tó lọ gbé wá òun náà ló ṣì ń ṣẹlẹ̀ yìí lọ o. Òun náà ń ṣẹlẹ̀ yìí o. Àbọ̀ wá báyìí òun leléyìí. Gúnmi tẹ́ ẹ gbé wọlé òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Bàbá mi ẹ jọ̀ọ́ bí ẹ lè fún mi ní 1 minute. Ṣé gbọ́ bàbá mi? Ṣé gbọ́? Arákùnrin tó ní kí wọ́n máa pa wọ́n yìí nínú National Assembly ẹ jẹ́ kí sáré play fídíò yẹn. Ṣé gbọ́ sá? Ṣé gbọ́? Gbogbo fídíò ta ní náà nìyẹn jẹ́ bí ẹ lè wà náà kí n máa play ẹ̀bẹ̀ yẹn. Ó ní kí wọ́n máa pa wọ́n ni kí wọ́n máa rehabilitate wọn. Mo rí fídíò yẹn inú mi dùn sí. Ó ní kí wọ́n máa pa wọ́n tó bá ti mú wọn. It's an encouragement for bandits to continue. Just 2 minutes video. Honorable Councillor. It's happy about the security situation in Nigeria. Okay. Our capable councillor. They can play so that come on, we play at play video wa ká wá dá sọ̀rọ̀ ló ká dá Don't about the worry also, but they're not going to succeed this time around. Arákùnrin yẹn sọ gidi. Payment of ransom is an encouragement for bandits to continue to brutalize Nigerians the way they want. Mr. Speaker, nobody is happy about the security situation in Nigeria. Nobody must not know. Everyone, most Nigerians are aware of the historical antecedent issues of bandits in Nigeria. It does not stop us from taking decisions, providing legal framework, providing resolutions that will equally help government if properly enforced, it will curtail the act of kidnapping and banditry. When you don't pay ransom, and tomorrow you don't pay ransom, believe you me, Mr. Speaker, it will demoralize the bandit from doing what they are doing. So I want to come up with 2 amendments. Having accepted all the prayer, Mr. Speaker, yes, I want to say that in addition to not paying ransom, I don't believe and I don't see any rationale behind rehabilitating a criminal that is killing people. When arrested, you rehabilitate him and he becomes an informant in the mix of our own security. So in addition to his prayers, I want to amend that government should not rehabilitate killers. There is no reason whatsoever for kidnappers, for criminals, for Boko Haram to be rewarded by being trained and reintegrated in our own security system. Today you see ambush of our own. So if Nigerians are killed, the people that put their life at the front banner of this war are equally being killed on daily basis. Police are killed, armies are killed, Navy are killed, Air Force are killed, immigration are ambushed. So in that, who are giving this information to the bandit to be attacking the security agencies during operation? You cannot exonerate those so-called people that criminals that are said to be rehabilitated. So I want to amend the prayer by including and urging government to stop rehabilitation information to the bandit to be arrest and kill our criminals. What do you want the government to do? To kill them. Yes. He who kills should be. If you kill, Mr. Speaker, anybody that kills deserves to be killed. Except if it is a motor accident, our law is quite explicit. But if you kill by coming to innocent citizens' house, Nigerians, kidnapping them, taking them to bush, subjecting them on
serious, terrible torture before taking their life. Traditional rulers, Mr. Speaker, you don't deserve 1 second for survival. Our law is quite exclusive. But if you cheat by coming to innocent citizens' house, kidnapping them, taking them to bush, give them torture. Only kí wọ́n torture wọn, kọ́tẹ̀ tó pa wọ́n. taking their life of traditional rulers. Ṣé Mr. Speaker, you don't deserve 1 second of survival. Wọ́n deserve 1 second of survival. Ṣebí ẹ wá rí àwọn tí wọ́n náà wọ́n ń ṣojú wa àbí wọ́n ń ṣojú yín, wọ́n ń ṣojú gbogbo wa. Ṣé ọ̀rọ̀ ẹ̀rín ni arákùnrin yìí sọ ni àbí serious matter? Ọ̀nà àbáyọ gidi ló mú wá yẹn. Ṣebí ẹ gbọ́ ìbéèrè tí honourable speaker àbí kí ni wọ́n ń pè wọ́n? Senate president ni àbí honourable chairman tí wọ́n ń béèrè lọ́wọ́ Yusuf wípé okay, what do you want government to do for them? Only by buying them. Wọ́n wá rẹ́rìn. Ṣé ọ̀rọ̀ ẹ̀rín nìyẹn? So ṣé ọ̀rọ̀ tó sọ pé kí nǹkan tó ìdájọ́ tó mú wá yẹn ṣé kò dáa ni? Wọ́n wá rẹ́rìn. Kọ́ páyìn wọn pé ìyẹn ti pọ̀ ju o. Àbí kí ni ìtumọ̀ ẹ̀rín tí wọ́n rí? So kọ́ máa fọwọ́ ra wọn lórí bẹ́ẹ̀ ṣe fọwọ́ ra wọn lórí yẹn. Ẹ fi mọ̀ wípé àwọn tó ń rẹ́rìn yẹn àwọn gọgọgọgọgọgọ ní olùrànlọ́wọ́, àwọn gọgọgọgọ ní sponsora agbésùmọ̀mí nínú National Assembly. Àwọn tó ń rẹ́rìn lórí motion tí arákùnrin gbé kalẹ̀ yìí, lórí ìdájọ́ tó mú kalẹ̀ wípé nǹkan tó yẹ káwọn máa ṣe fún wọn nìyẹn. Ẹ wá sọ wípé wọ́n ń pa brigadier general, wọ́n ń pa army. Báwo ni wọ́n ṣe ní pa wọ́n? Ṣé bí ẹ̀yin lè rehabilitate wọn sínú ṣíṣe lè reintegrate wọn tẹ́ ẹ kún ọwọ́ ṣẹ́ ológun? So báwo ni ètò ààbò ṣe fẹ́ wá? Ṣé rí pé àwọn tí wọ́n ní wọ́n ń darí yìí àti finá sórí òrùlé sùn, ó ń ṣe mí, ó ń gbà mí. Àwọn gọgọgọgọ ló ní wọ́n. Ó ti ṣó báyìí pẹ̀lú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ tí wọ́n wá ń rẹ́rìn lé lórí. Ó ní kí wọ́n stop negotiation with bandits. Ayéyára bá mi network TV show. Stop negotiation with them. Why are you negotiate with bandits, with terrorists? Negotiate. Orílẹ̀-èdè wo ni wọ́n sọ pé wọ́n ti ń dúnadúrà pẹ̀lú agbésùmọ̀mí? Tó bá ti mú wọn, wọ́n ṣèdájọ́ fún wọn ni. Àwa ní China ibẹ̀ dá, ẹ lọ sí European country kò ṣe ní dá. Ẹ ti rí ẹni tó náà mú ọ̀bẹ sọ́wọ́ gan kó máa threaten tí ọlọ́pàá wá débẹ̀ àwa fọwọ́ ra lórí. Wọ́n máa gbogbo agbára wọn ni wọ́n fi mú. Ẹ wo ara wọn Islamic àwọn oníjàgídíjàgan kan ní UK about a month ago tí wọ́n mú arákùnrin kan tí wọ́n gun. Ìgbà tó lọ́pàá máa débẹ̀ wọ́n pin ní ọrùn ẹ̀ mọ́lẹ̀ ní tí wọ́n fi arrest ẹ̀. Wọ́n pin gbogbo kan tó gbà wọ́n ni wọ́n lò pé àníṣe àwọn máa mú ẹni sẹ́. Bó ṣe lágbára tó pẹ̀lú ọ̀bẹ ọwọ́ ẹ̀ wọ́n mú ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi pin ní ọrùn ẹ̀ mọ́lẹ̀ ní tí wọ́n fi arrest ẹ̀. Nǹkan tó lè mú ọkọ arrest ẹ̀ bẹ́ẹ̀ yẹn kí wọ́n lo gbogbo agbára ẹ̀ tó bá dọ́dọ̀ wọn ìyà tó máa jẹ orí ẹ̀ òun ló ń lọ yẹn behind the camera. Wọ́n ò torí okay àwọn kan tẹ̀ wá ń criticize àwọn ọlọ́pàá UK ní lọ́dún tó kọjá yẹn ara àwọn náà ni ara àwọn oníjàgídíjàgan yẹn tó wà ní UK. Wọ́n ń rí post wọn ní orí Twitter pé báwo lọ́lọ́pàá ṣe máa arrest yàn bẹ́ẹ̀. No ó yẹ kí wọ́n welcome ẹ̀ ni, ó yẹ kí wọ́n rọ́ọ̀bù orí ẹ̀ bí gbàtọ̀ ṣe Nàìjíríà. Ọ̀rọ̀ tí Yusuf Gandhi tó sọ yìí òdodo ọ̀rọ̀ ni wípé tẹ́ ẹ bá ti mú agbésùmọ̀mí ẹ pa. Ó tẹ̀ wá ní kí wọ́n má kọ̀ tẹ̀ ẹ̀ pa direct o. Ó ní kí wọ́n make sure wípé wọ́n tọ́ṣọ ẹ̀ gidi pé kóun gan kí wọ́n kó fìlì ẹ̀ ìyà tí wọ́n fi ń jẹ ará ìlú. Nǹkan tí wọ́n ń ṣe fún àwọn tí wọ́n ń jí gbé káwọn gan náà kan fìlì the same thing kó tó di wípé ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀. Ẹ wo nǹkan tó ṣe fún wọn ní Mali. Wọ́n so wọ́n sí ẹ̀yìn ọkọ̀ ni tí wọ́n ń wọ́ wọn kiri. Ẹ̀yìn ọkọ̀ ni wọ́n so wọ́n sí. Ẹ lọ sí Bangladesh. Olóṣèlú tẹ̀lé tọ́wọ́ wọn bá tẹ̀. Wọ́n máa hàǹgì ẹ̀ ni. Kì í ṣe bandit o. Olóṣèlú wọn. Corruption. Tó bá gbà mú. Wọ́n máa hàǹgì wọn ni. Mo ti rí fídíò kan rí. Wọ́n so báyìí tí wọ́n so orí ẹ̀rọ. Ṣùgbọ́n Nàìjíríà ni wọ́n ti fọwọ́ rara wọn lórí.
àti bandit àti terrorist àwa sọ wípé kò sí ètò ààbò báwo ni ètò ààbò ṣe fẹ́ wà ẹyẹ ni ọwá kí ló tẹ́ ẹ bá wa rí sí nǹkan tí sínétọ̀ yìí sọ ẹ jẹ́ ká máa rí kọ́mẹ́ǹtì yín bàbá mi ẹ jẹ́ kí n pè yín padà fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí sínétọ̀ yẹn sọ nínú National Assembly ní Yusuf lórúkọ ẹ̀ òun tó lè sọ orú ọ̀rọ̀ tó sọ yẹn ní ìrò bóyá Fúlàní ni torí ẹ lè rí Fúlàní kan tó máa sọ pé òun á mú irú motion yẹn jáde ẹ lè rí Fúlàní kan tó máa sọ orú ẹ bóyá Hausa ni bóyá Hausa lòun yẹn tó fi lè sọ wípé àní ẹ máa pa wọ́n dànù ni ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun. ẹ kálẹ́ mọ́ àwọn ọmọ àgbàdo ti rẹ̀. yes sir àkó ètò. àbúrò náà yóò máa bá gbogbo yín gbé o. àmì àṣẹ. pẹ̀lú tara yín adúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ tẹ́ bá gbóhùn sáfẹ́fẹ́ ẹ rà mọ́. ẹ ṣeun sir. ṣé ẹ rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni. ọjọ́ yẹn. bẹ́ẹ̀ni. àwọn ẹran Yorùbá ọlọ́ọ̀lọ́ mọ ìgbà tí a tó máa gbọ́ ọlọ́gbọ́ tó bá ṣe pé ọ̀nà wà ní ilẹ̀ Yorùbá yàjárú ọjọ́ yẹn tó bá ṣe pé ọ̀nà wà láti bá kí àwọn bàbá wa màmá wa tó bá ní ìgbésẹ̀ tí wọ́n lè bá wa gbélé lérí láti lọ máa la gbogbo àwọn ọkùnrin wa tí wọ́n wà ní gbogbo àdúgbò yẹn kí wọ́n lọ máa bá wa là wọ́n lóye. Táwọn náà fi mọ irú ìgbésẹ̀ tí àwọn náà bá máa gbé kí wọ́n fi mọ ọ̀nà tí wọ́n bá máa tọ̀ tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀. Nítorí wípé irú nǹkan báyẹn ò lè máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Káwa máa sọ wípé gómìnà kan yóò àmọ́ rán dákejì ẹ̀ wá láti wá máa pẹ̀tù tí wa nínú tàbí láti máa kó àwọn ológun wá kí wọ́n wá máa dá wa lọ́wọ́ kó kí wọ́n máa dá wa lọ́wọ́ kó aláwọ̀kọ́ àwọn ọmọ gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́yẹ káwọn ológun kọ́kọ́ yàgò ṣé kìí sáwọn Haúsá yẹn gẹ́gẹ́gẹ́ lọ́yẹ kí wọ́n kọ́ yàgò kí wọ́n kọ́ lọ rọ́bà ní olóòkè yẹn. àbí ẹ ṣe. ojú ẹsẹ̀ ń bẹ̀ yẹn níbi táwọn ológun wà àwọn àmì wà àti ibẹ̀ iná làwọn Haúsá yẹn ti tún ti ń yìnbọn. ọmọ Yorùbá wo iná ni wọ́n bí dáa tí ó de irú nǹkan báyẹn wò tí ọmọ Haúsá ní ilẹ̀ Yorùbá bó ti jẹ́ pé àwa la ní ilẹ̀ yẹn tó ṣe pé ọmọ Yorùbá ló ní ilẹ̀ tó bá sọ ọmọ Yorùbá ló dé kínní yẹn wò ni Ọlọ́run ló mọ iye ọmọ Yorùbá tí wọ́n ti kó níbẹ̀ yẹn àtẹnitọ́ mọ wà tẹ́tí ọ̀mẹsẹ̀ àtẹnitọ́ lè gbé kàn bá tiẹ̀ lọ ni tí ò tiẹ̀ mọ nǹkan tí tiẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti kó ọmọ Yorùbá lọ láìmọye. Haúsá mélòó iná Haúsá Fúlàní mélòó la rí tí wọ́n tá a gbọ́ pé wọ́n mú níbẹ̀ yẹn. ṣùgbọ́n èmi fẹ́ sọ kankan fún àwọn ọ̀dọ́ wa wípé kìí ṣe gbogbo nǹkan iná lèèyàn máa ń gbọ́rọ̀ sí olóṣèlú lẹ́nu fún adarí kan lẹ́nu sí kìí ṣe gbogbo nǹkan iná ni lèèyàn máa ń gbọ́rọ̀ sí adarí lẹ́nu nítorí wípé ipa gbogbo àwọn kìnìún yìí bá a ti ń ṣe tó yẹ pé gbogbo nǹkan iná làwọn ẹ̀rẹ́ Yorùbá iná la máa ń wò bí nǹkan kékeré tó fi bá wa débi tá a dé lónìí nílẹ̀ Yorùbá. irú olórí ọ̀dọ́ yẹn kí n sọ báwọn ọ̀fẹ́ wọn mọ́ ní àdúgbò yẹn kí wọ́n kó wọn lọ Akínyẹlé. ètí ìṣẹ̀lẹ̀ báwọn èèyàn wá ní Akínyẹlé gẹ̀ẹ́sẹ̀ kò ju ti ọjọ́ yẹn lọ. nítorí sọ pé kí wọ́n tún máa kó àwọn tí wọ́n pààyàn níbẹ̀ yẹn kí wọ́n tún máa kó wọn lọ sí ẹ̀yìn ìbẹ̀rẹ̀ ìlú wọ́n kó wọn lọ sí askẹ́ẹ̀tì ó ní inú sítì níbẹ̀ yẹn. ó tún wá sọ wípé wá Nàìjíríà ni wá ọ̀nà owó lágbàjẹ́ wá Nàìjíríà tí wọ́n fi olórí ọ̀dọ́ yẹn òtún olórí ọ̀dọ́ ṣe. wá Nàìjíríà náà ló kó yà jẹ wọ́n báyìí. oyin ò tí ẹ yé rárá.
ètò yẹ kọ́ la òní bẹ́ẹ̀ yẹ wípé àfẹ́ wọn mọ́ nílẹ̀ Yorùbá àfẹ́ Haúsá Fúlàní mọ́ nílẹ̀ Yorùbá Nàìjíríà kì í ṣe ẹyọ kan Nàìjíríà kì í ṣe kankan náà kì í ṣe kankan náà tó bá ṣe rú èmi yìí ni màmá mi ẹ̀mẹ́jẹ̀ kí n parọ́ tẹ̀yìn jẹ ojú ẹsẹ̀ lèmi ó ti máa sọ wípé ọ̀nà àbájọ iná ní kí Nàìjíríà pé ara ìdí tí àwọn ẹ̀rẹ́ Yorùbá tá a fi ń sọ pé àtẹ̀wá Nàìjíríà mọ́rẹ̀ báwo ni ẹ̀yà tó ṣe máa pa ẹ̀yà kan. lórí ọ̀rọ̀ tó nǹkan kan ààrẹ ti yọ àdá wọ́n ti yọ ìbọn ìyẹn tí mo sọ pé wọ́n rìn tìbọn ni tó lọlé lọ gbé ìbọn ni ṣèbí inú ọjà yìí náà ló ti mú ìbọn jáde. tìbọn. ó ga. so olófin tó di àwọn kan tí ò di àwọn kan nínú Nàìjíríà ẹ sì ń pè wá ẹ sì ń sọ pé wọ́n Nàìjíríà ni wá so òfin di àwọn kan kí wọ́n máa mú dájà káàkiri wọ́n máa gbẹ̀bẹ̀ káàkiri ṣùgbọ́n fi yẹ ó mú àwọn kan ọ̀lẹ́tọ̀ láti máa gbẹ̀bẹ̀ kiri láti máa mú dájà káàkiri ẹ sì ń sọ pé kankan náà ni wọ́n orílẹ̀-èdè jọ ni wá. àwọn ẹ̀rẹ́ Yorùbá sẹ́ẹ̀rì àwọn prógámù tó yẹ máa ń pè sí ọ̀fẹ́ sí prógámù tó yẹ òkè pè sí èmi sì máa ń sọ sẹ́ẹ̀ àní àsìkò ti tó níṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu wà bẹ́ẹ̀ yìí a mọ̀ pé lágbára náà àsìkò wọn gbè wá yóò gbèrè Yorùbá lágbára náà ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n bà gbé ó lu èmi kọ́ jẹ́ pé kí wọ́n tó wọ second time kí wọ́n gbé ìgbésẹ̀ yẹn jáde kí wọ́n gbé ìgbésẹ̀ yẹn kò sí ẹni tí ó bí díẹ̀ tó sọ pé kí wọ́n mọ̀ wọlé second time kò sí ẹni náà nítorí wípé tó bá ṣe wípé òfin wọ́n bá gbé òfin gidi kalẹ̀ ní wípé gbogbo òsì tó bá fẹ́ ṣe lọ́mọ ṣé nílùú rẹ̀ tó bá mọ̀ pé ó lè bá àwọn ọmọ onílùú jẹ́ ní ìlú ò lè bá wọn dé ìdí àlàáfíà padà sí ìlú rẹ̀ tó bá dẹ́rù kan báyìí wò ó ṣe wọ́n ni ó ṣe wọ́n lọ sí àwọn tẹ́ ẹjọ́ jẹ́ kankan náà kódà bí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ wà bẹ́ẹ̀ lẹ́jọ́ faragbá tó bá ṣe pé irú àwọn òfin yẹn wọ́n bá lè gbé kalẹ̀ ni àwọn ará bíbà yìí ẹ rí wípé wọ́n máa fi ilẹ̀ Yorùbá lẹ̀ wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe wọ́n fẹ́ dọ́gbọ́n máa mú wálé wọ́n fẹ́ dọ́gbọ́n máa mú ọ̀tá wa balẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ tí wọ́n ń ṣe. àwọn tí wọ́n mú balẹ̀ lánàá mọ́ èní báyìí kí ni ìdájọ́ òun ló fẹ́ ṣẹlẹ̀ lé lórí. màmá mi èmi ń sọ wípé kò sí ìdájọ́ ọ̀dẹ́jọ́ tẹ̀lé ọ̀nà ọ̀bá gbọ́. àní àyín sùn sẹ́ẹ̀ tá a bá ṣì ń dúró de gómìnà tá à ń dúró de Tinubu tá à ń dúró de kíní àyín sùn àyín sùn o àìsùn gidi. kí wọ́n dákun wọ́n bá wa kẹsàn-án bàbá wa tó ṣe wípé wọ́n ń gbà wá nímọ̀ràn bí a ti bọ́pọ̀ nínú oko Nàìjíríà yẹn bí awareness ó tún ṣe bẹ̀rẹ̀ padà nílẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí kò sẹ́ni kankan. bàbá mi ẹ má bínú o awareness ti bo ẹ jẹ́ ká nílò láti máa tanra wa níbi tá a wà ẹ́ awareness èwo lẹ́yìn awareness APC kò sí ẹni awareness kankan tó fẹ́ dìde ẹ má jẹ́ ká tanra wa òótọ́ ọ̀rọ̀ lèmi máa ń sọ ẹ sọ òdodo no ẹ dúró bàbá mi ẹ sọ òdodo irú awareness wo ló fẹ́ dìde lọ́wọ́ tá a wà yìí no ẹ jẹ́ ká jọ sọ ìtala tí ń sọ yìí kò ní àdọ́wọ́bò kankan irú awareness wo ni wọ́n fẹ́ gbé dìde lẹ́yìn ìgbà tó sọ pé APC pé àwọn ló fẹ́ gbé awareness náà dìde. nítorí wípé tí bàbá wa. wọ́n ní ọmọ Yorùbá ló wà ń bẹ̀ ọmọ Yorùbá òdèlè ti jáde kó ti máa sọ wípé wọ́n kàn pín ìlú ọmọ Yorùbá òdèlè máa jáde kó máa sọ pé òun protest ọmọ Yorùbá ò gbọdọ̀ takò ọmọ Yorùbá lẹ́yìn kólúkálukú gbé fìlà APC sórí irú awareness wọn ti fẹ́ campaign bàbá mi èmi ò ń tọ̀yàn o ẹgbórí kan ni mi ṣàkátà pàrà là ń sí tán o. so nítorí wípé láìsí ọ̀nà àbájọ bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe wà bẹ́ẹ̀ yìí tá a sì ṣe àwẹ̀ ànẹ́ẹ̀sì kankan báyìí tí wọ́n bá kú ọ̀kan
káàárí àpẹẹrẹ kankan táàrí ọ̀nà àbáyọ kankan fọwọ́ ẹ̀rọ Yorùbá tí wọ́n bá kó tán ẹni tó bá wá dúpẹ́ ó kó tán tẹ́lẹ̀ ẹ̀ka wá fẹ́ mọ gbẹ̀wò àníyàtì jáde èpè ní ìmọ̀ tó tọmọtọmọ o. You are now talking bàbá mi ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni ẹ ṣẹ̀ ń já ojú ọ̀nà ni ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ sọ lẹ́yìn ẹ̀ṣẹ̀ sọ yẹn kì í ṣe pé wọ́n wá dìbò wọlé tán wọ́n wá bóyá Gàmbàrí àbí Fúlàní ló wá wà bẹ̀ nígbà yẹn wọ́n máa sọ pé ọmọ Yorùbá ó yẹ dìde o rálì ti yá o oko ni màá sọ onítọ̀hún. Nítorí wípé ìdí ìsìn ní sẹ́ẹ̀pẹ̀ nígbà yẹn ni wípé àfi tí ọ̀nà àbáyọ bá ti wà fáwọn ẹ̀rọ Yorùbá kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó pò ní orí oyè kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn ló kù. Ìdí ìsìn ní máa sẹ́ẹ̀pẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí n bá gbọ́ kẹ̀kẹ́ nípa ọ̀rọ̀ Yorùbá mi ṣàkẹ́ lẹ́nu rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìdí ìsìn ní máa sẹ́ẹ̀pẹ̀ nìyẹn o. ẹ ṣẹ̀ṣẹ̀ já ọ̀nà gidi báyìí ni kọ́ mo fẹ́ kẹ́ kọ́ sọ síwájú nìyẹn. nítorí wípé tí ẹ bá sọ wípé èèyàn ti tọkàntọkàn sí ọ̀rọ̀ òmìnira tá a gbé dání èmi náà jẹ́ kí n bẹ̀ ọ́. everybody dá yín mọ̀ gan bàbá mi wọ́n dá yín mọ̀. kìí ṣe pé bóyá èèyàn bá àwọn olórí sọ̀rọ̀ ni wọ́n sọ pé kí ni o èmi náà jẹ́ kí n bẹ̀. So ìdí mo fẹ́ fàyọ ni wípé àwọn ẹ̀rẹ́ Yorùbá gàjà àwọn ọ̀dọ́ wa nílẹ̀ Yorùbá ẹ̀rọ ní ẹnu lásán bí àjàkàrà àwọn èèyàn kan sì ń wá láti ọ̀nà gègé náà wọ́n sì ń payé ní orí ilẹ̀ yín tí wọ́n bí ẹ̀yin dákẹ́yìn ọ̀nà ìyá Haúsá ilẹ̀ Fúlàní kẹ́ lọ́ máa pa wọ́n bẹ̀. àmì ìdí mo fi kẹ́rẹ̀ ìlú tí mo ti fẹ́ yàwó nìyẹn Edo State èmi ò kì í fi ń bò tèmi ọmọ Edo State lèmi fẹ́ èmi ò ilẹ̀ Yorùbá bá pé tán lọ́la yìí ní èsè yìí èmi ò dùn àwọn ọmọ mi ò nípò kankan tí wọ́n dùn ṣùgbọ́n àwọn náà máa gbé orí ilẹ̀ yẹn mo sì fẹ́ kí wọ́n máa gbé pẹ̀lú fọkànbalẹ̀. Èmi ò ní fún ọ̀rẹ́ tí mo fẹ́ mọ́ dùn ní ti tèmi. Ìyá tó bí mi Yorùbá ni, bàbá mi Yorùbá ni, ìyá mi bàbá mi kò sí wọ́n àtẹmọ́bì kankan. Èmi nìkan nínú gbogbo mọ̀lẹ́bí mi, èmi nìkan náà ni mo fẹ́ aráàta. Àwọn yòókù Yorùbá jọ ni wọ́n. Yorùbá ni wọ́n fẹ́ lọ. So, ìjùmọ̀ abẹ́ fàyọ ni wípé ètò ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n bí àwọn Haúsá Fúlàní dá kí wọ́n dẹ̀wò ní Edo State lásán ká tó wọ́n bèèrè ká tó wọ́n sọ fáwọn Yíbò wọ́n bí wọ́n dá kí wọ́n dẹ̀wò l'Edo State. wọ́n ti rí wa fi jù nílẹ̀ Yorùbá báyìí. wọ́n ti rí wa tó pátápátá. ó ti pọ̀ jù. àfi táwọn ọmọ Edo State kọ́lọ́ ọmọ bá mi gbé ọkà ake fún wọn báyẹn lọ náà ni. Àwọn ọ̀gbẹ́ni gbé títí wọn àwọn ọmọ làjọ ọbẹ̀ for our own land for our own town sẹ́ẹ̀rí gbogbo ọjà tí wọ́n ta kíńtà kódà jẹ́ 5 million bọ̀ ìwé bí àwọn ọmọ ẹ̀dọ́ òkè bí wọ́n fi rọ́wọ́ bẹ̀ gbogbo wọn mọ̀ ẹja dànù ni wọ́n ti mú bí èèyàn 10 balẹ̀ lọ láàrin wọn. ṣé mọ̀ pé Ẹdó bàbá mi ṣé mọ̀ kan tó fàjà pé Ẹdó ẹ̀yin náà mọ̀ wípé gbogbo wọn ni ọmọ líle àzìn ó ti yé yín ó yé yín wọ́n wà gbogbo wọn ló ní gbogbo kinní wọn sọ ṣùgbọ́n àwọn títí wa nílẹ̀ Yorùbá òṣèlú ni wọ́n ń lò wọ́n fún agbèrò títí wa àwọn agbèrò títí wa àwọn agbèrò oní tíkẹ́ẹ̀tì àwọn agbèrè túwálé bàbá o kí wọ́n mọ́ ọmọ Yorùbá kí wọ́n rẹ jẹ kí wọ́n fòkà gba lórí kó fi gba lẹ́sẹ̀ kó fi gba ìyàwó ẹ̀ o làwọn tá a ní nílẹ̀ Yorùbá ó tán ṣùgbọ́n Ẹdó ló dé kárí last. ẹ wà pa ọmọ Ẹdó State kan Fúlàní Haúsá mẹ́wàá wà ní ìbalẹ̀ wọ́n wà ní ìnọ̀lẹ̀ mọ́ wọ́n lè pa ọmọ wọn gbé kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ ọdún ọba ń gbọ́. àwọn tó wà nílẹ̀ Yorùbá bàbá mi òṣèlú ni wọ́n tírẹ́ẹ̀nì wọn fún lẹ́yìn kan jíbò gbé ló bá tán kò sí kan tó fẹ́ ṣe fún wọn jù yẹn lọ ọ̀kan fi gbára wọn sílẹ̀ yẹn wọn ò tírẹ́ẹ̀nì wọn fún.
àwọn ọmọ ẹ̀dọ́fẹ̀ àwọn òkè ìran wọn ṣeré wọn àfilẹ̀ wọn ṣeré títí wọn kàn lè pọ̀ gbá wọn lè pọ̀ lọ́dọ̀ títí wọn náà ṣùgbọ́n wọn bí wọ́n dáa kí wọ́n pọ̀ mẹ́ẹ̀dọ́fẹ̀ tìkan kí wọ́n pa gbé. bàbá mi ẹ má bínú o mo fẹ́ kẹ́ bá mi ṣe àkíyèsí kinní kan bàbá mi kan máa ń pè wọlé lórí ètò yìí mi mọ̀ bóyá ẹ máa ń gbọ́ lẹ́nu wọn pé tó bá yá kò ní sí wàhálà kankan mọ́ ní north mi mọ̀ bóyá ẹ máa ń gbọ́ lẹ́nu wọn bàbá mi yẹn mi mọ̀ ẹ̀gbọ́n wọ́n ní kò ní sí wàhálà mọ́ ní north wípé wọ́n á máa sá láti Èkó lọ sí Zamfara wọ́n á sá láti Zamfara lọ sí Kogi. wọ́n ti rọ wọlé wọ́n ti rẹ́dì rọ wọlé wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ pátápátá pé kí ogun ṣẹlẹ̀. ṣé ọ̀rọ̀ tí bàbá wa yẹn sọ ṣó ń ṣẹlẹ̀ báyìí àbí kò ṣẹlẹ̀? Torí pé àgbọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ní òkè ọya o ilẹ̀ Yorùbá ló ti wá ń le báyìí ẹ notice ẹ fura bẹ́ẹ̀. Kí ni mi ò fura ẹni mi ò fura tipẹ́tipẹ́ iná lè ní kí n mọ̀ wípé ọ̀nà táwọn aráàlú àfẹ́ gbàyọ sí wa rèé. wọ́n ti ṣe fínísì fún wọn lókè ọya yẹn tán díẹ̀díẹ̀ ti Yorùbá ló kù. wọ́n ti dọ́dọ̀ wa pátápátá. Adẹ̀sí ń dúró de ọ̀dà. irú òkè òfò owó iná òkè náà Seyi Makinde ní Seyi yóò jẹ ìyá aṣọwọ́ rẹ̀ ọlọ́ọ̀bá ń gbọ́ Seyi Makinde wàhálà yóò jẹ ìyá rẹ̀ kódà àwọn ọmọ rẹ̀ wọ́n tún jẹ ń bẹ̀ ọlọ́ọ̀bá ń gbọ́. ara àwọn ariwo bàbá nìyẹn ẹnikẹ́ni tó bá fẹ́ jáde fúnpọ̀ gómìnà tó bá ti jẹ́ wípé apá kan ẹ̀yà míì ni apá kan Yorùbá ni ẹ má jẹ́ ká máa dìbò fún wọn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa ṣèwádìí wọn dáadáa gẹ́lẹ́gẹ́lẹ́ a gbọ́dọ̀ ní àwọn èèyàn kọ̀ọ̀kan ní stéètì kọ̀ọ̀kan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá táàmù fi ṣe agbẹnusọ ní tìtorí tí ẹnìkan bá fẹ́ jáde tó bá fẹ́ dipò gómìnà mú tàbí ipò bí ọ̀nàrẹ́bù chairman kájẹ́nà kankan nílẹ̀ Yorùbá káàkiri ká ṣe ìwádìí nípa rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ká ní àwọn agbẹnusọ káàkiri gbogbo local government gbogbo state káàkiri ilẹ̀ Yorùbá pé ẹnìkan bá bẹ́ẹ̀ bí báyìí o ọbẹ̀ jẹ káwọn agbọ́pọ̀ fẹ́ jẹ kájẹ́nà ní Ọ̀ṣun state bí báyìí o láti Ìbàdàn káwọn agbẹnusọ Ìbàdàn kí wọ́n kóra wọn jọ Títógò Èkìtì Oǹdó Ọ̀ṣun Èkó gbogbo ẹ̀ mọ́ra wọn Ìbàdàn Ọ̀yọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn pátápátá Kwara kí wọ́n kóra wọn jọ tí wọ́n bá gbọ́ pé gómìnà ẹnìkan fẹ́ dìbò fún gómìnà ní stéètì kẹ́lẹ̀ Yorùbá o kí wọ́n sì sáré pera àwọn agbẹnusọ yẹn kí wọ́n yan àwọn tí wọ́n ṣe ìwádìí rẹ̀ bábábábábábá rẹ̀ bóyá Yorùbá ni ìyá rẹ̀ bóyá Yorùbá ni bóyá kò ṣẹ̀wá láti inú ẹ̀yà míì. tá a bá wá gbọ́ wípé ó ṣẹ̀wá láti inú ẹ̀yà míì ká tẹ kíṣẹ́ rẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin pé ẹni báyìí o ọkàn mọ́ ẹ̀yà míì àfẹ́. ká máa gbé àwọn ìgbésẹ̀ yẹn ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. kódà àbò lè fi ṣe protest káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá pé bàbá ẹni bàbá yóò ká gbé wo orí rédíò orí tẹ́lẹ̀ orí news kí ròyìn ò gbé jáde ẹni bàbá yóò ọ̀tẹ̀ mẹ́yà mi o àfẹni tó bá tẹ mẹ́yà mi ní stéètì kankan ilẹ̀ Yorùbá kó ṣe gómìnà ìyá lérí tàbí ọ̀nàrẹ́bù tàbí kánsílọ̀ dórí kánsílọ̀ tó ṣe pé òun ló kéré jù pé àfẹ níbi kankan ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá mọ́. látòrí ọba ká máa ṣèwádìí gbogbo ẹ̀ báyẹn pé àwọn náà fẹ́ yan ọba kan níbi bá bẹ̀rẹ̀ báyìí o ìjẹ́ ní kí wọ́n bá wa ṣèwádìí rẹ̀. sọmọ Yorùbá ni. sọmọ Yorùbá ni tí ọ̀fẹ́ máa yan ẹ̀yà míì kankan. ká sì tún pẹtíṣàn ká gbé lẹ́tà yẹn lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n bá wa stamp ẹ̀ ògbé tán orí àpèrè ọba tó fẹ́ wọ̀ yìí o lẹ́tọ̀ láti fẹ́ àjòjì o. Kí wọ́n sì stamp ẹ̀ kí wọ́n gbé ìwé yẹn lé lọ kó tó wọrí àpèrè kó sọ wọ́n bọ̀wé. Gbogbo àwọn ìgbésẹ̀ yìí a gbọ́dọ̀ tètè gbé
ní kíákíákíá. Mo tún wá fẹ́ sọ kankan màmá mi. Agbọ́dọ̀ dìde o àwọn ìyá wa gbogbo àwọn obìnrin iná lèmi kẹ lérò wípé ó tẹ̀ yẹ kí wọ́n tẹ̀ ti dìde láwọn ilẹ̀ Yorùbá káàkiri báyìí. Ó yẹ káàkiri àwọn obìnrin kan tí wọ́n ti kóra wọn jọ tí wọ́n ti kóra wọn lọ ilé gómìnà Seyi Makinde àbí kí ni wọ́n ń pè ọlọ́ọ̀bá ń gbọ́ kí wọ́n ti bọ́ra òun lọ́bẹ̀. Parọ́ lórí láti gbọ́dọ̀ ti jí àwọn ọmọ gbé yẹn ni mo ti rò pé in fact àwọn ìyá tí wọ́n kó jọ tí wọ́n ń gbé sẹ̀mó sí lọ́wọ́ yẹn kò yẹ ká àti ẹ̀rí ìyá ọ̀kọ̀ọ̀kan náà wọ́n tẹ́wọ́ gba sẹ̀mó kọ̀ọ̀kan ó yẹ kí gbogbo wọn kí wọ́n ti róṣọ kọ́ ti róṣọ bóyá wọ́n róṣọ mọ́ọ̀dì ni bí àyànná fẹ́ ro mọ́ ni o kí wọ́n ti lọ tò sí ẹnu ọ̀nà governor's office lọ́hùn kí wọ́n jòkó síbẹ̀ pé tó o bá kó àwọn ọmọ wọ̀nyẹn jáde àwọn ò ní wọlé. Tá a bá rí àti ẹni bá gbé àwọn ìgbésẹ̀ yẹn lẹ Yorùbá kí wọ́n bá wa la gbogbo àwọn ìyá yẹn lóye lọ kí wọ́n sọ fúnra wọn lọ káàkiri àwọn ìyá tí wọ́n jí àwọn ọmọ ẹgbẹ́ bàbá tí wọ́n gbé títẹ̀yìn Mákindé tó fi ọwọ́ sí tó kó àwọn àjà àwọn gómi wá àwọn gómi tí wọ́n jọ ṣèpàdé papọ̀ láàrin ara wọn tí wọ́n fi kó àwọn àjà àwọn agbésùnmọ̀mí wọn wọlé kí wọ́n wá kó àwọn ọmọ kí wọ́n gba àwọn òbí wọn ìyá wọn bàbá wọn gbogbo mọ̀lẹ́bí wọn kí wọ́n gbowó kóra wọn jáde kí wọ́n bọ́ra wọn o kí wọ́n lọ bá Seyi Makinde kí gbòòrò wọn dàrú. torí bí bẹ́ẹ̀ kọ́ àwọn eléyìí ò ní ṣe kankan o wọ́n kàn máa tàn ará ìlú ni o. wọ́n kàn wá ní wọn kò sí gbèsè kẹkẹ tí wọ́n gbé kékeré ń gbé wọ́n kàn sọ pé wọ́n ti ń ṣàtúnṣe lórí o kìnìkan irọ́ sì ni. Àfàìmọ̀ àlẹ́mísà máa ń ro kíní yẹn lọ́kàn wípé ìjẹ̀ní ṣé wọ́n sì rí àwọn aráàlú àwọn èèyàn wa tí wọ́n kó yìí tí wọ́n sì rí wọn mọ́. Ìdí mo sáà máa ń rò lọ́kàn tèmi nù. Bàbá mi ọ̀rọ̀ tí arákùnrin tó sọ̀rọ̀ yẹn ni House of Rep Yusuf tó sọ nínú ilé ìgbìmọ̀ aṣòfin yẹn kí lẹ bá wa rí sí ọ̀rọ̀ tó sọ. Tó sọ nípa ọ̀rọ̀ àwọn ológun àbí. No tó ní kí ìjọba kí wọ́n máa negotiate pẹ̀lú wọn mọ́kọ́ máa pa wọ́n. Àwọn agbésùnmọ̀ ni mo fẹ́ sọ tó fi lọ dábàá àwọn ológun. Màmá mi ṣe rí ọ̀rọ̀ gidi lọ sọ tí wọ́n bá lè tọwọ́ bọ̀wé tí wọ́n bá sì ṣe kìí ṣe pé ìta kan fẹnu sọ torí tí wọ́n bá fẹ́ pínwó láàrin ara wọn tí wọ́n bá yáwó pápápá wọn ti yá wọ́n ti yáwó tí wọ́n bá yáwó pápápá tó bá ṣe pé wọ́n fẹ́ ṣe ní tòótọ́ ọjà àbáyẹ kí wọ́n ṣe lójú ọjọ́. Because tẹ bá ṣe àkíyèsí bó ṣe ń sọ̀rọ̀ yẹn páwọn kan rẹ́rìn-ín bẹ̀ because wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló wá fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe fún wọn ó ní kó máa pa wọ́n lòún sọ ṣe pé wọ́n rẹ́rìn-ín. Kí wọ́n pa wọ́n ní àwọn tí wọ́n rẹ́rìn yẹn ìtẹ́ fi mọ̀ wípé kọ̀sọ̀ náà bẹ̀ nù iná lẹ́rìn tí wọ́n rí o. Pé kọ̀sọ̀ náà bẹ̀ nìyẹn pé àmọ́ wọlé eléyìí tán rẹ jẹ ni. Àwọn wọ́n dẹ̀ pera wọn wọ́n dẹ̀ jọ pé àwọn làwọn ń ṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó ti wá. Àníṣe ṣe é ráwọn ọ̀rẹ́ Haúsá Fúlàní yìí màmá mi ọlọ́ọ̀bá ń gbọ́ ọ̀nà àbáyọ iná ní kí Nàìjíríà ọ̀pẹ́ kí wọ́n fi àwọn ará bíbà yìí lẹ̀ kí wọ́n máa lọ lọ́tọ̀ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí wípé èmi ò tí ì rí orílẹ̀-èdè tí nǹkan bá yóò ti máa ṣẹlẹ̀. Èèyàn sì pààyàn àwọn sọ́jà sì dúró àwọn sọ́jà sì dúró ní ìdáwó pé bọ́yá kò tẹ̀ sí ẹ̀ka tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ń wò bọ́ lọ́wọ́ Haúsá báyìí ó dẹ̀ gbé ìbọn sọ́wọ́ ológun dẹ̀ wà ń bẹ̀ ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀. A ti sọ pé ogun sógun ò tí ì wọlé báyìí kò sí nǹkan kan ní tòótọ́ tó ju báyìí lọ máa tó tún kọjá ogun náà. Àbí tó tẹ̀ tí ń bọ̀ kí ló ti ń bọ̀ kò sí irú ogun wo ló ti ń bọ̀ wá. Kò sí mọ́ nígbà tí wọ́n ti ń mú yín balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ogun ti dé nìyẹn.
ní orí ilẹ̀ yín. Ẹ wo ìran Yorùbá ọlọ́ọ̀bá ń gbọ́ dàjẹ́ yín kẹ́kẹ́ ń lu ẹ̀sìn fún ẹ̀yin náà sì wà lára ìṣòro wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tí wọ́n fi ẹ̀sìn darí ẹ̀yin náà wà lára ìṣòro wa. Nítorí wípé àwa táwa ti já gbogbo ọgbọ́n wọn tá a mọ̀ pé ẹ̀kan iná lọ́wọ́ àánú tí wọ́n pè lẹ́sìn yẹn. Ẹ̀yin tí wọ́n ti fi ẹ̀sìn da ọpọlọ yín rú yìí ẹ̀yin lẹ́sọ alátakò wa. Tó bá ṣe wípé wo ti tẹ̀sìn ní tẹ́yìn náà darapọ̀ mọ́ wa tẹnu wá kò sójú kan náà. Ó dá mi lójú wípé àbá ti ju bíbà yìí lọ. Àbá ti ju bí adé yìí lọ. Ọ̀nà àbáyọ iná ní kí Nàìjíríà ọ̀pẹ́ kí Haúsá lọ lọ́tọ̀ kí Ìgbò lọ lọ́tọ̀ káwa Yorùbá ká lọ lọ́tọ̀ á sì mọ bára wa ṣe bí orílẹ̀-èdè sórílẹ̀-èdè á mọ bára wa ṣe. Ṣùgbọ́n pé ká sì tún máa jẹ́ wà Nàìjíríà láì sí àtúnṣe lójú ọjà ní àsìkò yìí. Ẹni tó ti lè bá wa mú àtúnṣe wà ní àbáyọ wá èyí náà ni bàbá Tinubu tó wà bẹ́ẹ̀ yìí o. Tí bàbá Tinubu tí wọn ọba ti mú ọ̀nà àbáyọ kankan wá fún àwọn ẹ̀rọ Yorùbá tí wọ́n tó kú bẹ̀ Ọlọ́run bá ń gbọ́ kékeré ní táwọn ẹ̀rọ Yorùbá rí yìí Ọlọ́run gbọ́. Bàbá mi tí bàbá Tinubu bá wọlé tó bá ti wọ́n ní ó di ẹgbọ́n ẹ ṣáà wà ní orí ìkànnì iṣẹ́ ọdún tó kọjá ni àbí ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ọba Olúgbọ́n sọ wípé ààrẹ Tinubu máa lo 2031 pé lẹ́yìn yẹn wọ́n ní lẹ́yìn 2031 yẹn 2031 ni Yorùbá wá dá dúró ń gbà yẹn so wọ́n ní kẹ́ máa dúró de 2031. Ìjọ sọ yẹn èmi mọ̀ wípé àwọn tí wọ́n sọ lọ́kàn wọn náà àwọn náà mọ̀ wípé àwọn ń parọ́ fún wa ni. Wọ́n ní ẹni tí ń parọ́ lọ́kàn rẹ̀ ọmọ ìpèrọ́ lòun pa ẹni tí ẹ̀sìn ń parọ́ fún náà ọmọ òpé wọn ń parọ́ fún òun ni. Èyí tí wọ́n sọ yẹn èmi mọ̀ ìpèrọ́ ní bẹ́ẹ̀ tí wọ́n sọ pé lẹ́yìn 2031 gbogbo ẹ̀ irọ́ ni. So a lè pẹ́ lẹ́sẹ̀ yìí kí ni ìyàtọ̀ nínú 2031 àti ìṣe tá a wà yìí 2026 tá a wà yìí kí ni ìyàtọ̀ bẹ̀. Ipò wo ni ilẹ̀ Yorùbá máa wà gan di 2031 pẹ̀lú bá a ṣe ń wo bó ṣe ń lọ yìí. Agbára wà lọ́wọ́ wa wọ́n ṣe wá báṣubàṣu yìí. Agbára bá wá kó lọ́wọ́ wa ńkọ́ nítorí pàwọn ará bíbá yìí ti mọ́nítọ̀ wa tán. Wọ́n ti rí wa tán wọ́n ti mọ̀ wípé bí a ti máa tojọ́ nù. Babangida sàṣọ ó ní tóun bá ń gbàriwo tóun bá yọjú síta tó rí pé Yorùbá ni ó ló wọ́n wọlé padà ló wọ́n lọ sùn padà pé bí ẹ ti máa pariwo nù. Ṣé kò wàá máa ṣe. Wọ́n pààyàn. Ṣé kò máa ṣe. Wọ́n pààyàn àwọn ọ̀dọ́ dẹ̀ sì dúró wọ́n sọ wípé ẹ bá wa lé wọn lọ sí asket ẹ lé wọn lọ asket là ń fẹ́ wọ́n dẹ̀ ti pààyàn already ẹ ṣe ń dúró no ta ló fẹ́ bá yín lé wọn lọ sí asket yẹn ní ó máa ṣe o. Àníṣe ìjà tó bà já ìjà rẹ yín ni kẹ́ máa jà kì í ṣe ìjà kẹ́ máa fi kú lọ́wọ́ ara yín kiri. Ṣùgbọ́n irú àwọn yìí báyìí jẹ́ kó di ọjọ́ ìbò ẹ máa rí APC ADC gbogbo wọn iná máa jà fún pátì wọ́n máa jà fún pátì ṣùgbọ́n wọn ò lè ja ìjà tó máa mú àlàáfíà tí àwọn á fi lè gbé ìgbé àlàáfíà nínú ìlú wọn ò lè jàjà yẹn kúrò báyìí o ṣùgbọ́n jẹ́ kó di ọjọ́ ìbò wàá rí wọn náà dó ti ìbò wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jà wọ́n dẹ̀ ti ń jà gan bá wọ́n ti ń para wọn gan láìjẹ́ tí ìdọ́jọ́ ìdìbò so ibi pátì lẹ ti lè rí wọn tó ti lè jà wọ́n lè fàájà because wọ́n mọ̀ wípé Yorùbá ni ṣebí ilẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ pé Yorùbá sí Yorùbá ni wọ́n bá wọn fàájà dáadáa ṣùgbọ́n wọ́n ti kàn ti ẹ̀yà míì ẹ máa rí everybody máa sá wọlé òun ló ṣẹlẹ̀ yìí. èmi ọmọ kẹ́tì ń ṣe wọ́n
ọlọ́ngbọ́ ìmọ̀ kan tí ń ṣe wọ́n ṣùgbọ́n tó bá dojú ká máa dojú ìdàkọ̀ra yín èmi ni ayé èmi ni ayé ẹ máa fi àdá léra yín kiri ní kòbàkòbà máa fà ké sára yín irú àkéyàn ní èsì irú àwọn ọ̀gbọ́n tẹ́ ẹ máa fi para yín tí wọ́n kó bọ̀ jáde irú nǹkan bá yé náà fẹ́ yín fún pé ká máa ṣe kéèṣe ká máa dojú ìdàkọ̀ra yín. Ẹgbẹ́ tẹ́mi mọ́ ẹgbẹ́ wípé táwọn ọ̀tá bá fẹ́ gbérù yín látẹ̀yìn irú àwọn ìjà tẹ́ mọ́ bára yín gbáyé pé àwa lọ̀gá nínú ẹgbẹ́ yìí èmi lọ̀gá nínú ẹgbẹ́ yìí irú àwọn ìjà yìí irú àwọn olórí burúkú yìí la fẹ́ kẹ́ ẹ máa bá wa dojú ìjà yẹn kọ́. Ẹ bá mi wàrí sí ẹ káàbọ̀ ẹ bá mi kọjú abẹ́ ń kó ẹ káàbọ̀ o. Ó dojú ẹ̀. Ó di ìran yíbò mélòó tẹ́ ẹ ti gbọ́ wípé ọwọ́ apá ọmọ Haúsá Fúlàní nílẹ̀ Haúsá tàbí tí wọ́n tẹ̀ gbalẹ̀ Haúsá lọ tí wọ́n tẹ̀ lọ tẹ̀dọ̀ síbi tó bá wù wọ́n nínú igbó. Nínú history wo náà ti rí i pé ọmọ Yorùbá ó mà lọ pa wọ́n ní Kánò ẹ sọ. Nínú history wo. Bó ló ti ṣẹlẹ̀ rí. Tó ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Ọmọ Yorùbá wá lọ Kánò ó lọ Sókótó ó lọ pa ọmọ Haúsá Fúlàní níbẹ̀. Ní ìgbọ́rí mo tá a bá máa kà nílẹ̀ Yorùbá kò tẹ̀ ṣe ń sọ nínú Ìbàdàn yẹn gan kò ṣe ń kà mọ́. lásìkò Buhari tẹ́ mẹ́jọ ọmọ Yorùbá jẹ́ palẹ́kò ni ṣé bí gbogbo ẹ̀ lẹ́ ń gbé. Ó dà ó lásìkò Buhari nígbà tí Buhari. wọ́n máa pa ọmọ Yorùbá kó ẹ̀rí obìnrin kan tí a lu ọkọ ẹ̀ pa. Bẹ́ẹ̀ni ẹ mọ iye ọjà tí wọ́n jó ni ẹ mọ iye ọjà tí wọ́n jó lẹ́kọ̀ọ́ nígbà tí Buhari ní Ìbàdàn náà ń kọ́. ọjà lépo yẹn lẹ́kọ̀ọ́. Àwọn Haúsá ti máa jáde wọ́n ti máa competition wọ́n ti máa ní ọjà wọn ṣọ́ọ̀bù 50 ọmọ àwọn 200 kìíní kan kíjọba wá san owó ẹ̀. Èmi yẹn ti àlà àti máa sọ wípé kíjọba wá san owó ọmọ àwọn tí wọ́n pa ní Ìbàdàn nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n ń pa ọmọ Yorùbá báyìí o kò sẹ́nìkan tó béèrè owó lọ́wọ́ ìjọba o kò sí ìdájọ́ òdodo. Olórí ọ̀dọ́ yẹn ẹni tó bá mọ̀ kí wọ́n bá wa ké sí kí wọ́n bá wa là lóye dáadáa kí wọ́n bá wa là lóye ẹni tó bá mọ̀ kí wọ́n ké sí kí wọ́n là lóye bóyá owó sọ pé wọn ọ̀gbọ́n yóò bá ní ṣẹ̀rí yóò sọ pé wọn ọ̀gbọ́n rí. Ó lè gbọ́ nígbà tó pé ó di 2031 tí bàbá Tinubu bá ti lo tiwọn tán wọ́n máa ṣe awareness Yorùbá nation lẹ́yìn bàbá Tinubu. Tó bá ṣe pé bí ó ṣe rí nu àìní òní máa wo program ọkàn mọ́ gbà yẹn ìpele mi ọkàn mọ́ sẹ́ǹtì ni. No báwo lẹ́yìn fẹ́ kó ṣe rí tẹ́lẹ̀ bá mi ká sòótọ́ ọ̀rọ̀ níbi tá a bá dé báwo lè ṣe fẹ́ kó ṣe rí tẹ́lẹ̀ ṣebí ẹ̀ ń wo program ṣebí ẹ̀ ń gbọ́ bọ́ ṣe kálukú ṣe ń sọ̀rọ̀ ṣé wọ́n sọ fún yín pé Yorùbá nation kan wà níbi kan tí wọ́n fẹ́ gbé jáde bàbá báyìí ni ẹ má yẹ ká máa tọ́ra wa. Alẹ́ mi dúró ètò ẹ̀sọ́ jẹ́ mi èmi dúró kí n wo tí ó ṣẹlẹ̀ náà èmi dúró kí n wo tí ó ṣẹlẹ̀ náà torí inú tèmi dùn sí gbogbo ètò tí a bá gbé kalẹ̀ ilẹ̀ Yorùbá o nípa ọ̀rọ̀ elétò ààbò dé ni inú mi ti ẹ̀dùn gidigidi. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo dúró kí n wo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn elétò ààbò yẹn náà ètò ààbò yẹn kódà ó dùn mọ́ gbogbo àwọn ẹ̀rọ Yorùbá ló débi pé nítorí kìsì ni torí bàbá ti Sunday Igboho ṣùgbọ́n ìgbésẹ̀ tí èmi fẹ́ kí wọ́n gbé náà lè ní sọ́jáde yìí kí bàbá Bọ́lá náà Tinubu tó kù bẹ́ẹ̀ ìgbésẹ̀ gidi gbọ́dọ̀ wáyé lórí àwọn ẹ̀rọ Yorùbá o ọlọ́gbọ́n. Bàbá Tinubu máa yanjú ẹ̀ 2027. Ẹ̀yin ẹ̀rọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ agbára wa lẹ̀ lọ́wọ́ àwọn ará bíbà yìí wọ́n ń lo ẹ̀sìn wọ́n fi ń dá ọ̀rọ̀ ìsìn nìtiwálé wọ́n fi ń dì wọ́n fi ń yà wá wọ́n fi ń dájà lẹ̀ láàrin wa wọ́n ń lo ẹ̀sìn wọn bí àwa dá tó bá yẹ káwọn ọlọ́ọ̀lẹ̀ Lárúbáwá káwọn máa fi ẹ̀sìn titi wa káwọn máa fi dà wọ́n láàmú lọ́dọ̀ wọn. káwọn ògbé ẹ̀sìn titi wa lọ́dọ̀ wọn káwọn máa sọ pé òun lọ dáa ju ẹ̀sìn titi wọn lọ wọn bí wá dáa àtò bẹ́ẹ̀ o
àwọn gbàgbọ́ lórí nǹkan títí wọn. Mo rí kọ́mẹ́ǹtì kan bàbá mi kọjú abẹ́ ń kó ẹ̀ṣẹ̀ gan ni wọ́n ní kí ìrù ẹkùn dáwọ́ fídíò dúró mind them off camera. wọ́n ṣe fídíò mọ́ nígbà tí wọ́n ti pè wọ́n sákìyèsí wọ́n ṣe fídíò mọ́. Mo lérò pé ìgbà tí mo kọ́kọ́ rí mo sọ lórí ìkànnì mi mọ̀ bí ẹ wà lórí ètò ìjọ tí mo sọ wípé èmi ò lọ́wọ́ sí fídíò ṣíṣe kò sábà ti bẹ̀rẹ̀ sí í ṣe fídíò àti rẹ́dí a jẹ́ pé kò sí ìyàtọ̀ nínú Àmọ̀tẹ́kùn àti ètò ààbò tí wọ́n gbé sílẹ̀. ṣe rí fún gbogbo ìtẹ́ sọ yẹn pé wọ́n má ṣe fídíò mọ́ àwọn Àmọ̀tẹ́kùn gan náà àwọn náà ti ń dáwọ́ fídíò lórí ẹ̀díẹ̀ tẹ́ bá ń wo àwọn iṣẹ́ wọn. ṣé wọ́n ń gbọ́ ètò wa ni ṣé wọ́n rí ètò wa ni. ọmọ Yorùbá wo ni ọmọ gbọ́ ta ni ọgbọ́n nínú gbogbo Yorùbá. wọ́n rí ètò Àṣàkẹ́ àwọn mélòó la wà ń bí. ìtàwọn gàmbàrí àárín wa tí wọn gbọ́ Yorùbá ìtàwọn rí tí wọn gbọ́ Yorùbá dáadáa àwọn Fúlàní táwọn rí ṣé náà lọmọ Yorùbá ò ní rí. mi mọ̀ pé wọ́n gbọ́ ètò wa pé ọ̀rọ̀ wa dọ́dọ̀ wọn àmọ́ akọni ká mú wọn bá ìmọ̀ràn yẹn wá lọ́jọ́ yẹn náà ni wípé ẹ stop ṣe fídíò ẹ stop ẹ láti máa ṣe torí tá a bá ṣe fídíò kò sí bí ìbìyẹ tí aláṣẹ fẹ́ rí pé bóyá kinní kankan ṣẹlẹ̀ fídíò tá à ń ṣe òun ló ń pè wọ́n sí àkíyèsí tá a bá ṣe fídíò. àwọn fídíò jẹ́ ṣe nígbà yẹn díẹ̀ náà ni wọ́n rọra ṣe pípọ̀ ni wọ́n fi pamọ́ wọ́n kàn rọra gbé díẹ̀ jáde ní ṣùgbọ́n nígbà tí tẹ́ gbogbo wa tá a ti pè wọ́n sákìyèsí ìdí nìyẹn tí wọn ò fi ṣe fídíò kankan mọ́ pàápàá. Because no fídíò ṣe kò mú any improvement ọkọ wa o fídíò ṣíṣe lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí nídìí ẹ̀ mímọ̀ kí ni kò ní sí reason láì fi gbé fídíò kan síta. àwa kọ́ là á sọ wípé iṣẹ́ ń lọ the atmosphere agbègbè wa atẹ́gùn ẹ̀ ó máa fẹ́ sí ará ìlú lára without even showing any video. kò tí ì yé yín báyìí. wọ́n ti wọ́n túta nínú ilé wọ́n ti wọ́n túta nínú oko wọ́n wá lé wa káàkiri gbogbo abúlé gbogbo inú oko wa àwọn fẹ́ máa kó oúnjẹ wá fún wa lọ́jọ́ wa nítorí wípé àwọn ẹlẹ́jọ́ jẹ́ wọ́n jẹ́ ní. àdìmẹ́ kí wọ́n mọ̀ kó oúnjẹ wá bá wa mọ́ Haúsá Fúlàní múnà náà gbé fúdù kọ̀ọ̀kan wí Yorùbá ìdè. We know what in our food. We know even what in our land again, but Yoruba land again. We know the one. Una dey craze. Ogun na go kill all of una. We the Yorubas, we know what in our Yoruba land again. Na by force. We know the one. ẹ bá wa sọ èdè tó ń gbọ́ sí wọn bàbá mi ẹ bá wa sọ èdè tó ń gbọ́ sí wọn. We know the one family. Our Yoruba and Hausa Fulani take be the same. Una dey always dey say we be the same. We the Yoruba una be the same. One na no dey say una Igbo na the same thing. Kí ló dé tẹ̀ bí sọ pé ẹ̀yin àtàwọn Igbo yìí kankan náà nìyí tó fi jẹ́ pé wa Yorùbá náà lọ sọ pé ẹ̀yin kankan náà jọ ni wá. Ní ewúrẹ́ ni. Àbí na no wan get better. Hausa Fulanis, Muna go back to where na for come. We no want in our Yoruba land again. Muna go back to na land. Na by force. No be by force o. We no dey speak the same language. We no dey use the same food. We no dey wear the same cloth. Muna go back to where na for come. Ẹ padà sí ibi tẹ́ ẹ ti wá àkín jẹ́jẹ́ kan náà àkín wọṣọ kan náà kò sí bí ẹ̀ka tá a gbàjọra. We no use anything they resemble.